àṣírí tó tú yẹn mi ò lè gbà pé bẹ́ẹ̀ kọ́ lórí torí normal ground mo máa sọ wípé allegedly tàbí ká sọ wípé rumor ṣùgbọ́n Yorùbá ní tí ò ṣe rí àìpó tún dé ntọ́ bá ti ń ṣe èèyàn lemọ́lemọ́ ó ti di routine. Bàbá wa Aláàfin àná Ọba Lámídì Adéyẹmí ẹ má gbàgbé o mo ṣèlérí kan o wípé ọ̀rọ̀ tí ó tàbùkù Aláàfin Ọ̀wọ́ Adé Àkàndọ̀rọ̀ Awikonko ò ní sọ, ọ̀rọ̀ tí ó tàbùkù gbogbo Ọ̀yọ́ generally Àkàndọ̀rọ̀ Awikonko ò ní sọ, ọ̀rọ̀ tí ó tàbùkù àpèrè Aláàfin Àkàndọ̀rọ̀ Awikonko ò ní sọ. Ṣùgbọ́n yìí ò túmọ̀ sí pé a ní sọ̀tàn tàbí ká rí nǹkan ká má lè sọ no eléyìí ò lè mọ̀ wáyé. So because àwọn èèyàn mọ̀ mí ní man of my word tí n bá ti sọ nǹkan ní tí màá ṣe ni mo sọ yẹn. So now Kennedy tó fi rí bẹ́ẹ̀ ni wípé bàbá wa Aláàfin àná gbìyànjú díẹ̀ láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tó wà. I can say that categorically. Ń pé wọ́n gbìyànjú láti lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní position bí tó wà. Àkọ́kọ́ pẹ̀lú ìgbésẹ̀ tó wáyé nígbà tí bàbá wa Adésọjí Adérẹ̀mí tí wọ́n wàjà tí Aláàfin àná bẹ̀rẹ̀ sí ní appeal sáwọn gọ́vnọ̀ tó ń jẹ ní Ọ̀yọ́ state kan sọ àwọn di permanent chairman fún pàdé ìgbìmọ̀ lọ́balọ́ba tí Bọ́lá Ìgè fi sọ fún wọn wípé kò ṣeé ṣe. Ọjọ́ tí wọ́n fòye Ọọ̀ni oko Adésíjú Adéjọba ọjọ́ náà ni wọ́n declare as permanent chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba. So now gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ gbogbo alamọ̀ ńgbà tí wọ́n dá pínlẹ̀ Ọ̀ṣun lẹ̀ tó kò pínlẹ̀ Ọ̀yọ́ nìkan láàrin àwọn ọba mẹ́ta tán láwọn máa rotate wàhálà tún dé gbogbo alamílẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí lórí ọ̀rọ̀ rotation. So ọ̀rọ̀ rotation yẹn kì í ṣe wàhálà Aláàfin Ọ̀wọ́ Adé rárá o ẹjá so tọ̀rọ̀ fúnra wa kì í ṣe wàhálà Aláàfin Ọ̀wọ́ Adé. Ẹ rí i pé mo ṣètò ńgbà kan pé Aláàfin Ọ̀wọ́ Adé òun ṣe oníjàngbọ̀n ṣùgbọ́n àwọn mọ́gbàmọ́gbà Ọ̀yọ́ ni ọ̀fọ́ba nísìnmi n tó ti wà létò àtìlànà ni pé báláàfin bá ti jẹ o bó ṣe yẹ káláàfin orí lélẹ́yìí. Lóòótọ́ nìkan ti yí padà lóòótọ́ la ń gbìyànjú láti correct ara wa pọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà ṣùgbọ́n n tí wọ́n ń pè ní adití tí ọ̀dẹ̀ di tí wá láti inú ìyá ẹ̀ tètè ẹ̀ tó jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ tètè ẹ̀ fi di bóyá ìró àdó olóró ló wáyé o gbáwù bóyá àrò òbọ̀n ló di létí gbáwù bóyá ṣẹlẹ̀ ìjàmbá kan ló ṣẹlẹ̀ gbáwù lẹ́ẹ̀kan náà bóyá lé lówó ntọ́ ṣẹlẹ̀ ńgbà náà nìkan náà ni ó mọ̀ ràn mọ́nu. So àwọn agbọ́mọ̀gbọ́tán ìtàn àgbọ̀ọ̀gbọ́tán ìtàn táwọn èèyàn kan gbọ́ òun náà làwọn náà ń gbépò yẹnu káàkiri. So ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní bàbá Aláàfin àná ti gbé kí wọ́n lè lé Ọọ̀ni tí Ilé Ifẹ̀ kúrò ní pòsíṣàn yẹn ṣe gbàgbé ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀wọ́ Adé dé èmi Àkàndọ̀rọ̀ Awikonko sọ wípé pòsíṣàn tó Ọọ̀ni wà ló wà lọ́kàn wọn reality ni kì í ṣe pé Aláàfin Ọ̀wọ́ Adé ni kíní yẹn wà lọ́kàn ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wà lọ́kàn Ọ̀yọ́ bó ṣe wà nínú ètò àtìlànà wọn nìyẹn bí wọ́n ṣe fọkàn sí pé ẹ kó rí nìyẹn. Òye dẹ̀ yé mi pé mi àtẹ̀yìn jọ agree pé bí Ọ̀yọ́ ṣe rò ó nìyẹn tí ò bá ló jẹ́ kí bàbá ó dé kí wọ́n kọ́kọ́ sọ pé kán lọ rí sultan ńlọ jẹ́ kí wọ́n kọ̀rọ̀ amalgamation ó jáde lọ́dọ̀ sultan ńlọ jẹ́ kí ọ̀rọ̀ empire ó máa jáde lemọ́lemọ́ reason and purpose nìyẹn ńlọ jẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ kan máa condemn ìpàdé ìgbìmọ̀ lọ́balọ́ba ní south because wọ́n believe pé Ọọ̀ni náà ló tún spearhead ẹ̀ ńlọ jẹ́ káwọn kan condemn wípé council of traditional rulers lórílẹ̀‐èdè Nàìjíríà pé kò ní mínì kò ní iṣẹ́ kankan tó ń ṣe lọ́jọ́ kan condemn ẹ̀ why torí pé kì í ṣe Aláàfin ni oṣù lórí ok now àtẹ̀jáde tí mo wá rí ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà ló ti rí torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló send ẹ̀ sí mi now I am a com o so torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló send ẹ̀ sí mi
kí ni tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Aláàfin àná tí wọ́n lọ sọ́dọ̀ vice president ń pé kí vice president ó pàwọ́dà táwọn ṣe kí wọ́n vice president tó pàwọ́dà táwọn ṣe kí wọ́n sọ àwọn di kí wọ́n ipò tí Ọọ̀ni wà kí wọ́n yọ Ọọ̀ni kúrò ń bẹ̀ kí wọ́n fi àwọn ṣe olórí aládé response vice president mi mọ̀ bóyá èyí náà bá pàdé now oríṣiríṣi àwọn èèyàn ọ̀nà tí wọ́n gbàgbé kalẹ̀ lèmi ò like ká máa gbé gbogbo nǹkan kalẹ̀ lọ́nà ìjà a lè bára wa sọ̀rọ̀ nítùbínùbí ká pass message across láì búyàn tàbí láì ṣépè fún yàn so gbogbo àlà ń dàgbà sí lójoojúmọ́ tó yé dẹ̀ ń yé wa sí lójoojúmọ́ lóòótọ́ ìbínú ọmọ polówó hàn lẹ́sẹ̀ńlẹ̀ tínú bá ń bí gbogbo wa we do react so now bẹ́ẹ̀ nìkan ṣe sọ lélẹ̀ Yorùbá or your people are disturbing us in Yorùbá land ẹ̀yin náà gbàgbọ́ pé kàndá ti wà nínú ìrẹsì now topic tán fún àpilẹ̀kọ yẹn ni how Professor Ọ̀ṣínbàjò disgraced late Alaafin Adéyẹmí III when Alaafin went to Abuja in 2015 over supremacy with Ohun of Ife. Are you getting me? So kó tó di pé wọ́n jẹ Ọọ̀ni tuntun ní kété tí Ọọ̀ni Adéyẹyè àbí ẹnu mi àgò ní kété tí Ọọ̀ni Olúbùsì Ẹ̀bìtì kí wọ́n pèrè tó wàjà ni bàbá Aláàfin lọ sí Àbújá mi lè dispute ẹ̀ pé wọn ò lọ rárá ẹ mọ̀ kéèyàn gbẹ̀rí èèyàn jẹ́ pé àẹniyàn ò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a ti rí ní gbàgede kò lè jẹ́ ká dispute ẹ̀ àkọ́kọ́ sílẹ̀ tí bàbá dismantle Ilé-Ifẹ̀ níta gbangba la fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ tí bàbá sọ wípé àwọn làwọn yọ Ládọjà kúrò nípò president sọ pé wọn mọ tó fẹ́ fi yọ sọ pé ẹ mọ tẹ́ fẹ́ fi yọ àbí àwọ̀ fún yín tẹ́ fi yọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí n tó sọ fún wa ni wípé ẹni tó lọ sójú ogun tó pààyàn 6 ó délé ó sọ fún pé ojú ogun le o èèyàn 6 mo mú balẹ̀ o irọ́ ni ó pààyàn 6 ó bọ́ sẹ́kùlé ó tẹmọdé 6 pa ó fa àkàsọ̀ ẹ̀kọ́ 6 mọ́ra ó san pọ̀npọ̀npọ̀n ẹgbá yóò ta ó nà èèyàn 6 láyò 6 gbé bójú ọ̀bà tó togun lóòótọ́ ojú tó ti lé so in 2015 Alaafin Lamidi Adeyemi went to Abuja to seek so like I said kí wọ́n tó jẹ Ọọ̀ni tuntun nìṣẹ̀lẹ̀ yẹn wáyé mi ò lè jiyàn rárá mi ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ rárá mi ì dẹ̀ lè sọ pé wọ́n kúùkọ ẹ̀ ni kò sẹ́ni tó máa kúùkọ ẹ̀ lóòótọ́ l'Aláàfin máa lọ ń pé ẹjẹ́ àpawòdà táwọn ṣe Ọọ̀ni nìkan báwo ńgbà tí wọn ò tí ì jọ ní ẹ jẹ́ kí n take position yẹn bàbá ọmọ wípé ó ti wà registered and again mistake táwọn kan ṣe wípé Awólọ́wọ̀ ló dètò ìgbìmọ̀ lọ́balọ́ba rú because mo gbọ́ nǹkan táàfà kan sọ láti Ìbàdàn tó ń sọ pé àwọn èèbó ni wọ́n kọ́kọ́ bà nǹkan jẹ́ káwọn olóṣèlú náà tó bà nǹkan jẹ́ pé especially Awólọ́wọ̀ pé lè táwólọ́wọ̀ dálẹ̀ ńbẹ̀ kò ló ń kà kò sí máa fẹnu sọ well onítọ̀ náà ọmọ Ọ̀yọ́ ni so a ti mọ ibi tí ń bọ̀rọ̀ lọ lóòótọ́ o ti pọ́ wílàwí à pé o ti wílàwí à pé o ti pọ́ wèé but having said that òwe máa ń jọ tẹ nígbà míì téèyàn gbọ́dọ̀ dákẹ́ tàbí téèyàn ò ní lè dákẹ́ pé èmi ló ń pòwe mọ́ o èmi ló mọ́ lójú o so bàbá wa ní hàn mọ̀ pé ó ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ láti 1937 because tá a bá sọ̀rọ̀ nípa archive àti mú jáde rí nígbọ́dọ̀ 1937 nípàdé ìgbìmọ̀ lọ́balọ́ba kọ́kọ́ wáyé
nílùú Ọ̀yọ́ ni tàkọ́kọ́ ti wáyé, Ọ̀ọ̀ni ló spearhead ẹ̀. Èyí tó wáyé ń Ìbàdàn Ọ̀ọ̀ni ló lead, èyí tó wáyé ń Ilé-Ifẹ̀ Ọ̀ọ̀ni ló lead, èyí tó wáyé ń Jẹ̀bú Ọ̀ọ̀ni ló lead, èyí tó wáyé lẹ́gbàá Ọ̀ọ̀ni ló lead, èyí tó wáyé ń Benin Ọ̀ọ̀ni ló lead. Láti gba yẹn náà ti gèsè tẹ̀ pé Ọ̀ọ̀ni ní olórí ìgbìmọ̀ lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Having said that, bàbá lọ bẹ̀ kí wọ́n fà wọ́n jẹ́, wọ́n ní rárá o, kò ṣeé ṣe o. Àwọn ó dúró dìgbà tí wọ́n fọ̀ ní tuntun jẹ́. Èrí kọ̀sẹ́ni tó lè àkọ́kọ́ ni pé kọ̀sẹ́ni tó lè represent Ọ̀ọ̀ni rárá o nínú ìpàdé rárá. Ọ̀ọ̀ni kan kò tiẹ̀ gbọ́dọ̀ sọ pé kọ́ba kẹ́kọ́ lọ represent o, ojú àwùlàwò fi gbọ́ bẹ̀. Kọ̀sẹ́ni tí fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán mọ́ ẹ. Torí tó bá ní kọ́ ọmọ yànyàn rán yàn ń sẹ́ bí ìgbà tó ń fipò tó wà tàfàlà ni o. Ọ̀rọ̀ ayé òde òní ò sí ń bẹ̀ òní wọ́n ti pín ni, wọn kì í pín ogún ilé lẹ̀dọ́mọ oko. Ó wà ń bẹ̀ gan wọ́n ń tojú rẹ̀ yàn ọ́ mẹ́bọ, lọ wà ń bẹ̀ gangan wọn ò pín dáadáa. Ambọ̀sìmọ́sì ìgbà tó bá kúrò ń bẹ̀ tó sí ń bẹ̀ tó rìn jìnnà síbẹ̀ tàbí tó sọ pé kẹ́nìkan lọ bọ́ bójútó, kò sẹ́ni tí báyàn bójútó. Wòsàndèmí ò lè jo nísọ̀ Yorùbá wí. Wòsàndèmí ò lè jo nísọ̀, ń ṣe bí ìyá kò ní jọ̀yà, ń ṣe bí bàbá ò ní lè dàbí bàbá. Ńgbà tí èèyàn bá jáláìsí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí lérí, ẹ fi wọn lè bá wọ́rì sáwọn ọmọ ẹ̀ máa tọ́jú wọn, ń ṣe ìyá fún wọn, ń ṣe bàbá fún ẹ̀rọ ni o. Ńjọ́ tẹ ti da yẹ̀pẹ̀ lókù lórí tí kálukú ti lọlé ni wọ́n ti máa pé bàbá ẹgbẹ́ máa yọ ọmọ tó bí o. So kí mọ́ gbàsíkò yín kì í sì mọ́ dání lágara. In 2015, Alaafin Lamidi Adeyemi went to Abuja to seek for a chance of representing the Ooni's official position at the federal level after Ooni demised. On getting there, Adeyemi III met the President Buhari and explained his reason for coming. Buhari advised Adeyemi III to go and meet his vice Osinbajo because he's a Yoruba man and he knows more than him in Yoruba histories, traditions and culture, which is very, very correct, which was very, very correct. Why? Buhari ò lè decide fún wa. Buhari ò mọ̀ nǹkan kan pa ilẹ̀ wa. Tí Buhari bá fẹ́ intervene, yóò kàbùkù. So Osinbajo náà ni kí wọ́n lọ rèé bá. Osinbajo tí wọ́n dẹ̀ lọ bá, Osinbajo iṣẹ́ ọmọ kékeré. Kì í ṣe mọ̀jẹ̀sín, kò ní láti ṣẹ̀ṣẹ̀ lọ lílọ gbèsè, ọmọ right answer. So, as Adeyemi got to the office of the vice president, he was well welcomed and accommodated. Adeyemi still explained his reason for coming to Abuja, and he said he doesn't want the vacant space of Ooni to affect the National Traditional Council of Obas. Òjé tí bàbá yọ́lé wọn lọ́wọ́ ni wípé káàyè yẹn mọ́ sófo, ẹ jẹ́ kí n máa di títí tí wọ́n fi jọ ọ̀nà mi. Ká ní wọ́n ṣe mistake ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wà á di àti tòjé bolóòsà lọ́wọ́ ó kú bá bẹ́ẹ̀ ni tí ó bọ. Kò sẹ́ni tí yóò lè gbà padà lọ́wọ́ Aláàfin mọ́. Ẹ jẹ́ kéèyàn máa sáǹdì nínú orí wa. Ibi kò sẹ́ni tí yóò lè gbà mọ́. Ibi tí ó padà rìsọ́ọ̀tì sí ní ọ̀rọ̀ Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀. Ntọ́sẹ̀ gbogbo supremacy nǹkan tá à ń sọ nísìnyí erémọdé ni ìbá jẹ́ lẹ́yìn tí ìbá máa ṣẹlẹ̀. Yọkàn dàbí ọ̀rọ̀ Awólọ́wọ̀ ni àti Akíntọ́lá àkòjé bolóòsà lọ́wọ́ because ìṣẹ̀lẹ̀ àárín Awólọ́wọ̀ àti Akíntọ́lá majority àwọn èèyàn ń dá Akíntọ́lá lẹ́bi, majority tọrọ òye bí wa à ń dá Akíntọ́lá lẹ́bi. Bàbá wò pìlẹ̀ ọ̀rọ̀ dáadáa a rí i pé bàbá Awólọ́wọ̀ náà wọ́n fẹ́ ń lékun méjì ni with due respect sí bàbá torí pé ẹni tó ní rẹ́kọ̀dù wọn lẹ̀ Káàárọ̀ Oòjíire kò wọ́pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn bí ẹ lékun méjì ni. So because bàbá Akíntọ́lá ló wà ní federal tẹ́lẹ̀tẹ́lẹ̀, Awólọ́wọ̀ wà ní western region. Awólọ́wọ̀ fẹ́ lọ sí federal láti jẹ president. Wọ́n ní Akíntọ́lá máa bọ̀ ní western region, kó máa bọ̀ ní western region. Níbi tí bàbá ń lọ ní federal kò gbá mọ́. Bàbá fẹ́ kí Akíntọ́lá kú níbi táwọn ti kú, eléyìí ò ṣeé ṣe mọ́. Ńlọrọ̀ fi di àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ kú bàbá ẹni tí ó bọ̀. Ní gbólóhùn bí ọba ṣe bọ́, á sì gé lónà jẹ́ jáde. Gbogbo alamọ tó padà rìsọ́ọ̀tì sí ńlọ rìsọ́ọ̀tì sógun wẹ̀ tiẹ̀
ló lead sógun abẹ́lé tó wáyé nítorí ló lead sí tẹgbàjọba ló dẹ̀ lead sógun abẹ́lé. God bless you Mr. Ola from Canada mi ni wáyé ti sà. So àwọn kankan ń bẹ Yorùbá ní ọ̀rọ̀ tí ó dìjà lóru alẹ́ tàbá àlà láti fàwé ẹ̀yà, ọ̀rọ̀ tí ó dìjà tó gbà tó bá dòru ẹjá fàwé ẹ̀yà ká tó sùn, ẹjá sọ nítùbínùbí ká yanjú ẹ̀ kó tó di pa sùn, ká fàwé ẹ̀yà pé ọ̀dà ní tí ó fi táfi máa jà lóru ẹ̀ mọ́ jàjà ẹjá ṣe báyìí. So báwọn Ọ̀ṣínbàjò bá gbé ìgbésẹ̀ míì nígbà yẹn honestly kò sí ẹni tí ó question wọn because kò sọ̀rọ̀ ní kankan lórí àlééfà nígbà náà láti question wọn. So àkàngbà kámúnà ni and to God be the glory ká ní Ọọ̀ni Adéyẹyè náà lọ padà jọba tó bá dàjọ ní nísìn tí wọ́n dẹ̀ ti gbé kinní yẹn fún ọba Adéyẹmí nítorí Ọọ̀ni Adéyẹyè máa sọ nísìn ni pé ẹ wo ẹ fọ̀rọ̀ supremacy lẹ̀ bí ìlú ṣe fẹ́ da lóyìn kágbóńlò bá a ṣe fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn lù ní ká tẹpẹlẹ mọ́ nítorí Ọọ̀ni Adéyẹyè ọmọ sọ nìyẹn o. Ọọ̀ni ilé ọ̀rá yìí pé èèyàn bá yàn ja ìjà supremacy kankan o Ọlọ́run ọba mi ń gbọ́. So God bless you sir, God bless you ma. Ọọ̀ni Adéyẹyè ọ̀rá kò láǹfààní wọn ò ní time wọn ọ̀rá yìí pé à ń jìjà supremacy. Wọ́n sọ pé kábíyèsí Ọọ̀ni position Ọọ̀ni ni wọ́n ti gbé f'Aláàfin yẹn sọ pé kí wàá ní kílẹ̀ fẹ́ ká ṣe sáà máa lọ jà ní ẹ wò ọ̀rọ̀ ìṣèjọba nísìnyí ti kọjá gbogbo bẹ́ẹ̀ yẹn jàre kí láǹfààní táwọn ìlú fẹ́ jẹ báwo ni ìlú ṣe fẹ́ dàgbàsókè development ní kẹjá bójútó ẹ wò ẹ fọ̀rọ̀ olórí kan sílẹ̀. So lóòótọ́ gbogbo ọmọ káàró òjìrè ni ò ní gbà mo ń fi léyìn sáwẹ́wà ni kò lè wáyé láéláé o kò lè wáyé bóyá nísìnyí àbí lọ́dún tí ń bọ̀ àbí lọ́jọ́ iwájú kò lè wáyé láéláé ó ti wà létò bí ìṣe wà títí ayé ò fi parẹ́ nu àfi tí ìbá ṣe lé Ifẹ̀ gbogbo àti jáde lókù. Then ń bò lọ́ba dé náà okay he said he doesn't want the vacant space of Ọọ̀ni to affect the National Traditional Council of Obas. Ipò tó ní fílẹ̀ àfẹ́ kó ṣòfò ló jẹ́ ká máa ṣe. Wọ́n jẹ́ oyé bàbá wípé National Council of Obas gan immediately tí Ọọ̀ni okùn Adésíjú Adé ti wàjà làwọn ti tilẹ̀kùn mọ́ làwọn ti stop ẹ̀ làwọn ti suspend ẹ̀ ó dìgbà tán bá gbé Ọọ̀ni padà kó tó tẹ̀síwájú padà. Can you now see the power of Ọọ̀ni in the old southwest in the old federation? So kì í ṣe nǹkan téèyàn ń lọ́bì fún ẹ̀tọ́ ni ojúṣe ni bó ṣe yẹ kó wà ni bó ṣe yẹ kó jẹ́ ni bá a ṣe bá láyé ni bá a ṣe filẹ̀ sáyé ni. So he wanted to be representing the position Ọọ̀ni was occupying before another Ọọ̀ni is enthroned. Bàbá gbé kalẹ̀ ní Òjé wọ́n wá bá bẹ̀rẹ̀ pàdé lọ́dọ̀ vice president Ọ̀ṣínbàjò nígbà yẹn. Òjé tí wọ́n yọ́lẹ̀ ni pé kí wọ́n kàn fi jẹ Ọọ̀ni míì ni irọ́ o Òjé láti wọlé ni tí bàbá bá ti wọlé báyìí àti kò jẹ́ bolóòsà lọ́wọ́ ni yóò jẹ o kò dẹ̀ sẹ́ni tí ó gbéná wojú Àtàndá. Ààrẹ máa wẹ̀rọ lówó lódù bí èrè wọ́n máa jowú yọkọ lẹ́nu ó ti rójú olóró sí. Ta ni ó ta bàbá mi láyà? Ta ni ó sọ pé lébi Aláàfin ọ̀pọ̀n máa rí? Bàbá le naturally, bàbá gbọ́n naturally, bàbá lóye naturally, bàbá mọ̀tàn naturally, bàbá dẹ̀ lágbára naturally. Wọ́n dẹ̀ lo gbogbo ẹ̀ to the fullest. Àṣìṣe ẹyọ kan tí bàbá wa ṣe ni pé sísíjú dà sílé Ifẹ̀ àṣìṣe ńlá ni kì í ṣàìṣe téèyàn lè mú jẹ gbé. Lóòótọ́ bàbá ti dàgbà wọ́n dògbó kó tó di pé wọ́n lọ kò dẹ̀ sí nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n gbogbo ẹ̀ ló wà noted. Àwọn èèyàn lè má gbé gbèsè immediately kò túmọ̀ sí pé bóyá gbàgbé tàbá ní gbé gbèsè lé lórí rabọ̀rabọ̀ rẹ̀ lélẹ́yìí tí ń ṣẹlẹ̀ yìí. So Professor Ọ̀ṣínbàjò told Lamidi Adeyemi, with respect, Professor Ọ̀ṣínbàjò told His Imperial Majesty Ọba Lamidi Adeyemi categorically
that the Federal Council of Traditional Rulers has been suspended since the demise of the Obasijo Ade, and that no one could represent or replace the space. The government will be waiting until the new Oni enthrones, and no Oba from Yoruba land to occupy or represent the position of Oni at the federal level, because it is already in white level. It is already in white gazette since 1937, as documented by the then British Governor General of the Federation, Governor Bernard, and no one will change it. It's life and permanent. Títí ayé bí ó ṣe wà nù o. Àjẹmọ́nú ni àjẹwọ̀ ni, kò sẹ́ni tí ó yí padà láíláí tá yóò fi dọ̀run. So now kí n tiẹ̀ tó tẹ̀síwájú rárá, ní security summit táwọn lọ́balọ́ba ṣe, Mr. Wale Ọlá mi ní wáyé tí ń gbà kọ̀ọ̀kan, God bless you sir. So tí àwọn ọba ṣe ní ìpínlẹ̀ Ògùn, gbogbo wa rí bàbá wa Alaafin Ọ̀wọ́ Adé bọ́n ṣe wọlé ní high table níwájú àwọn ọba tó kù, opposite àwọn ọba tó kù. Olúbàdàn bẹ́ńbẹ̀, Ọ̀ọ̀ni tilé Ifẹ̀ bẹ́ńbẹ̀. Bàbá Ọ̀wọ́ Adé wọlé, wọ́n kí Olúbàdàn, wọ́n bọ̀ wọ́n lọ́wọ́, wọ́n bọ̀ Ọ̀ọ̀ni lọ́wọ́, wọ́n dẹ̀ wá jókòó sẹ́gbẹ̀ẹ́ Ọ̀ọ̀ni. Iyì àtàpọ́nlé tó tó fún wa nílé ayé ò jù bẹ́ẹ̀ yẹn lọ. That is what we are expecting from both of them. À ń fẹ́ àjọṣepọ̀ láàrin àwọn méjèèjì. À ń fẹ́ báwọn méjèèjì ó ṣe lead tá a máa follow wọn pẹ̀lú ọkàn kan, pẹ̀lú inú kan, pẹ̀lú èròǹgbà láti mú ìdàgbàsókè bá ilẹ̀ yìí. A fẹ́ ìjà àgbà, a fẹ́ supremacy, a fẹ́ èmi jọ ìwọ ojú mi. So correction yẹn lè wáyé kí gbogbo wọ́n gbà kádàrá lẹ́ẹ̀kan náà pé Ilé Ifẹ̀ lórí ìrùn wa, bá a ṣe bá ń lẹ̀nu kò dẹ̀ lè yí padà. Bó bá ti wá jẹ́ Ilé Ifẹ̀ lórí ìrùn wa, ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà, onítọ̀ náà ni bàbá wa, irrespective ọjọ́ orí ẹ̀. Nígbà tí màá sọ̀rọ̀ nísìnyí, mo ní bàbá wa Alaafin Ọ̀wọ́ Adé. Ṣé ẹ gbàgbé ọjọ́ orí wa ò yàtọ̀ síra wọn, but position yẹn ló jẹ́ kí n sọ pé bàbá wa Alaafin Ọ̀wọ́ Adé. Ó túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti wà lórí àpèrè Oòduà, onítọ̀ náà ti di bàbá wa, bàbá gbogbo wa. God bless you all. So now Alaafin returned to his palace, and since then Ọ̀yọ́ have been planning of fighting Ifẹ̀. Reality ni n ló jẹ́ pé dédé tọ̀ ní tuntun dé, ìjà ojúkorojú ni bàbá wa Alaafin àná ń gbé kò wọ́n lójú. Even gan pé Ọọ̀ni tilé Ifẹ̀ lọ sọ́dọ̀ wọn láti fìfẹ́ hàn, but still bàbá lè mọ́ bá wọn jà ń gbà tán jọ wà ń bẹ̀, wọ́n jọ kíra wọn dáadáa, wọn ó dìde mọ́ra wọn, ó dì mọ́ra wọn. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tí wọ́n tó ń gbé lẹ́yìn ẹ̀, àwọn ìgbésẹ̀ tó ń dá nǹkan mìíràn lẹ̀ ni, àwọn ìgbésẹ̀ tí ò ṣeé gbọ́ ni. So even when Ọba Lamidi Adeyemi was alive, Oni went to him. Still Ọba Adeyemi Lamidi was doing everything indirectly against Ife. Reality ni Oni Adeyeye, by narrating different fabricated histories here and there to confront the present Oni Ojaja in order to cause conflict between the two of them. Ọba Adeyemi was taking different steps to make sure he and Ogunwusi started another supremacy conflict. That one is not a rumor but reality, because gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ńgbà náà ibi tó channel lọ náà nìyẹn. Ṣé ẹ gbàgbé ń pé àwọn ọba méjì kan wọ́n confront Ọọ̀ni ní gbangba, Olúwo, Olúgbò. Olúwo, Olúgbò. Ẹgbẹ́ ẹ̀ sàn. Mo lè bó ṣe ń gbẹ báwọn. Sọ̀tàn sílẹ̀ ni. Ó yá filẹ̀ sílẹ̀kùn. Ebo nílọ. So now
mo fẹ́ káriwo ẹ̀ disturb wa ni o kọ́kọ́ palẹ̀kùn ẹ̀ dé kó kú fún ẹ̀ náà. so filẹ̀ o ti fẹ́ pọ̀ rẹ́dì. o lè ti fẹ́ lọ pa. so now torí atẹ́gùn. so àwọn ìrìn àjò tí mo wá ní kò lè dàbí o okay but nevertheless so ṣé ẹ gbàgbé wípé lásìkò tí bàbá wa Aláàfin tí wọ́n lọ rèé kí Olúwo tó ti sọ fún atẹ́tẹ́lẹ̀ wípé Ifẹ̀ lórí ìrùn gbogbo wa Olúwo tó jọba tán tó wá sílé Ifẹ̀ tó lòun wá sílé àwọn Olúwo tó ti sọ wípé Ọọ̀ni Adéyẹyè ló lórí gbogbo ọba pátápátá pé kò sọba tó lè change ẹ̀ kò sẹ́ni tó lè lọ́wọ́ adẹni tí àtàkì Ọọ̀ni yàrá ń dìá so bétí ọ̀gbọ́yìn kìn inú kì í bà á jẹ́ ṣẹ́ gbàgbé kó tó di pọ̀ Ọọ̀ni Adéyẹyè dé ọ̀tẹ̀ ti wà ńlẹ̀ láàrin àwọn ọba kan nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ mọ̀jà dárúkọ because àwọn méjì ò sí láyé mọ́ láàrin wọn. Aláké Ẹ̀gbá nìkan bàbá yẹn ni kì í bá wọn sí bí ọ̀tẹ̀ bàbá yẹn ò sí bí ìpàdé ọ̀tẹ̀ rí láyé mi gbọ́ pé Aláké Ẹ̀gbá wà bí ìpàdé ọ̀tẹ̀ rí tán bá sọ pé èèyàn fi rẹ̀ sípò ọ̀jọ̀wọ̀ Aláké Ẹ̀gbá wọn sọ ń parẹ́ ayan sì dán kú ni bàbá yẹn ó dán kú ni yóò dàgbàdògbò yóò dán kú àbàwọn elébele ò ní kàn wọ́n ẹ lè sọ̀rọ̀ pé àwọn ọba kan ṣèpàdé ọ̀tẹ̀ kan gangan kẹwàá borúkọ Aláké Ẹ̀gbá ń bẹ̀. so now okay ẹ jẹ́ nǹkan tí mò ń kà lọ dílẹ̀ Ọba Adéyẹmí made step to send his people from Ọ̀yọ́ to Ifẹ̀ in Modakeke to give crown to the then new king Ọba Toriola, but Ọjájá took charge. That was reality. Mo ti sọ́rí n bá sọ pé mo sọ́rí á jẹ́ pé mo wà ń bẹ̀ tàkọ́kọ́ gan pé ìṣẹ̀lẹ̀ nìyẹn. So now Ọba Adéyẹmí III still lobbied with former Ọwọ́ Aromọláran to fight the Ọọ̀ni in Ọ̀ṣun chairmanship of Obas. Ọba Adéyẹmí made sure he confused Olúwo Rasheed not to respect the Ọọ̀ni when he visited Olúwo, and Olúwo later went to Ọ̀yọ́ and he revisited Ọba Adéyẹmí III. That's when Olúwo completely changed against the Ọọ̀ni Adéyẹyè. Alaafin Adéyẹmí went to Olúgbò in Ondo as well. That's when Olúgbò became another person against the Ọọ̀ni Ògúnwùsì with different fabricated histories against the Ọọ̀ni and Ifẹ̀ throne. And then nínú ọ̀rọ̀ tí bàbá Olúgbò sọ nígbà náà tí wọ́n fi ń sọ wípé àwọn làwọn ní Ilé Ifẹ̀ àwọn gangan ló yẹ káwọn àwọn lè jọ ní nǹkan àìdè Ọ̀sán gangan Ọba Mákin ló nífẹ̀ẹ́ Ìgbàdógójì wọ́n wá ń rìfà wá sí Aláàfin pé bàbá Aláàfin sọ fún àwọn páwọn làwọn nífẹ̀ẹ́ ni mo fi sọ wípé ẹkún ní satọ́kùn fún kan. Okay. Ọba Adéyẹmí caused problem between the Ọọ̀ni Ẹniìtàn and the immediate past Awùjalẹ̀ Ìjẹ̀bú-Òde until his demise. Bó tiẹ̀ jẹ́ pé Ọọ̀ni lọ sọ́dọ̀ Awùjalẹ̀ náà gbogbo àwọn tí wọ́n bọ̀tọ́lọ̀ lónìí déédéé gbogbo wọn náà ti lọ bí Àgbáre kí kálukú wọ́n máa ṣe ń tọ́da. Now some Ọ̀yọ́ indigenous are behind all misunderstanding between Aláàfin Ọwọ́adé and Baba Ọ̀nìrìṣà Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì olórí aládé gbogbo. Okay, it's a planned work so that the government can rise up and revisit the supremacy history. In tó gbé mi wá gangan nìyẹn wípé this can be true. Ngbé bá ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media yẹn àwa kan ló jẹ́ pé naturally ní tí wọ́n ń sọ la fi ń fèsì. Meanwhile possible kan plan ẹ̀ lóòótọ́ nígbà tá a bá dàrú dé stage kan president máa wà force láti intervene so that tán bá wá pè wá kalẹ̀ àwọn bá ní kí ló ń fàjà gan
wọ́n máa sọ pé irọ́ ọ̀rọ̀ lọ́balọ́ba ni kàn gba agbára kúrò lọ́wọ́ ẹnìkan kàn má gbàgbára fẹ́ nìkan ó ti wáyé rí bẹ́ẹ̀. Nínú ìtàn kan tí mo gbọ́ àbí nínú ìtàn kan tí èmi náà ti sọ, bàbá kan ló bímọ, ó bímọ ọkùnrin tó pọ̀, ó níyàwó mẹ́ta, náà ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ sábíamọ dáadáa, wọ́n dẹ̀ bímọ ọkùnrin, ṣùgbọ́n ẹni tó jákọ́ bí bàbá wọn ìgbésí ayé ẹ fẹ́ jọ ìgbésí ayé tèmi, because nínú ọmọ tí màmá mi bí èmi nìkan ni mo kiri ọjà dáadáa. Yes, èmi nìkan mo kiri ọjà to the stage tí mo fi ní girlfriend. I do say it, ó yẹ kẹ́ mọ̀ pé àkàndọ́ra kòǹkò ní mú kànmọ́kànmí ìdẹ́ ìparọ́. So èmi nìkan ni mo kiri ọjà, mo máa ń kiri ọjà ojú ìtì mi, mo believe pé ọ̀nà ni mo fi lè support mọ́ mi nìyẹn, because mo rákìtìyàn wọn pé o ní àdágbé àdáfọ̀ nìkan ní dàrú tí ń dá sọ. So ọ̀nà wo ni mo fi lè kún lọ́wọ́ nígbà tí ń lówó tí mo fẹ́ fún wọn, mo ní kí n bá wọn kiri ọjà. She always called me ọmọ alájé, ọya wá tásàsà language mọ́ ìmẹ́nu, ọya sáré wá tásàsà ọkọ mi, wá tásàsà, so ti jẹun tán sáré wá tásàsà lọ ọ̀tá o. So nínú ìtàn yẹn bàbá yẹn náà bí ọmọkùnrin, ó níyàwó mẹ́ta, bí ọmọkùnrin tó pọ̀, ṣùgbọ́n náà àwọn ọmọkùnrin ẹ̀ ilé tó jẹ́ àkọ́bí nìkan ló sin bàbá wọn, ó ní bá bàbá wọn ṣiṣẹ́ oko, àwọn tó kù ọwọ́ táǹkù wọn sán kiri, wọ́n yọ̀lẹ̀ ju ìsóòdì lọ. So ó wá dijọ́ kí ilé tó jẹ́ àkọ́bí yẹn wá lọ bá bàbá ẹ̀ pé láàárọ̀ kùtùkùtù kí dáàdi ń jọ kó bá òun wá ilẹ̀ oko díẹ̀ kó náà máa fi sin ara òun, torí moment yẹn ó ti tó láti gbéyàwó. So ẹ̀dẹ̀ mọ̀ pàtí gbéyàwó ọ̀tẹ́jọ́ owó ọbẹ̀ ní dìjà, èèyàn lè fi iṣẹ́ tó ń ṣe sin bàbá ẹ̀ kó lóun ọmọ fi bọ́yàwó. So bàbá ẹ̀ dẹ̀ wu ọ̀rọ̀ ẹ̀ lóòótọ́ pé òótọ́ dẹ̀ ni ọmọ yìí dẹ̀ ní rònú o, ṣùgbọ́n láti la oko fóònù nìkan yóò ṣòro, ó láti pe gbogbo àwọn àbúrò ẹ̀ jọ. Ẹ̀gbọ́n yín wá sọ́dọ̀ mi o, ó ní kí n lako fóònù o, mo wá wò pé gbogbo yín náà ló yẹ kí n la oko fún. Bàbá yẹn wá la oko fún gbogbo wọn. Do you know, èyí àkọ́bí yẹn nìkan náà ló tún bójú tó ko tiẹ̀, ní máa ń lọ sóko lóòrèkóòrè, ó ń sánko, ó ń sọ̀gbìn, irúgbìn ẹ̀ dẹ̀ dáa. Ńgbà tó owó dẹ̀ ti wà lọ́wọ́ ẹ̀ tí irúgbìn rẹ̀ ti dáa, ó fẹ́yàwó, bàbá ẹ̀ fẹ́yàwó fún un. Ṣé gbàgbé ńgbà tó ti jọ́mọ olórogún mẹ́ta, kọ́mọ́ bà dàbí ẹni pé wọ́n fẹ́ràn kan, wọ́n yàn kan pọ̀ sí, wọ́n yàn àwọn kan láàyò. Bàbá wọn fẹ́yàwó fáwọn tó kù náà, ṣùgbọ́n àlà ni ó fòkò ọ̀lẹ hàn, wọn ò bójú tó ko, fáàrí làwọn ń ṣe, ire oko ẹ̀gbọ́n wọn jáde dáadáa, orówó tọ́jú ìyàwó, orówó ra nǹkan ìní sílé, ó ń gbégbé ayé tó dáa, ó dá ìyàwó ẹ̀ lóko wò. Báwọn àbúrò rẹ̀ tí wọn ò bójú tó ko wọn bá ṣe dìde ọ̀tẹ̀ nìyẹn, ló di pé wọ́n máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn, kọ́ máa bá wọn jà, kọ́ máa jọ kọ́ máa bá jà. Nínú ilé bàbá wọn náà wọ́n sì ń gbé, pé láyé àtijọ́ ilé bàbá wa la ti bẹ̀rẹ̀. Èmi fúnra mi nígbà tí mo máa bí first born nílé dádì mi mo bí sí, that is our culture nílùú òkè. Tá bá bí máa kọ́ bí àsọ pé ilé bàbá wa la ti fẹ́ sọ lórúkọ, that is our own nature. Mi mọ bó ṣe rí ilẹ̀ bòmí o, kí n mọ̀ sọ wípé gbogbo wa bó ṣe rí lọ́dọ̀ gbogbo wa nìyẹn, bò bá wa ṣe nìyẹn, bí èmi ṣe ṣe nìyẹn. I will never lie for any reason kí n wá package ara mi. No, I don't package. I will always say the real, the fact, the truth. So inú ilé bàbá wọn sì ń gbé, àwọn yẹn máa dẹ ìyàwó wọn sí ìyàwó ẹ̀gbọ́n wọn. Bó bá gbé gbá wọn á ní ó gbé dáadáa, bó gbá o wọn á ní ó gbé dáadáa, bó pọnmi wọn á ló gbé dàálẹ̀, bó gbálẹ̀ wọn á ní kò gbá mọ́, bó gbálẹ̀ wọn á ní ó kó sẹ́gbẹ́ kan, ó kò tì. Bàbá wọn láti invite wọn kí wọ́n wá, kí ló ń fàjánu ilé òun ò fẹ́ gbogbo eléyìí o. Ó pè wọ́n láàárọ̀ kùtù kó tọ́pọ̀ àwọn ìyá wọn náà. Ṣé mọ̀ pé gbogbo àwọn ọmọ yìí ni wọ́n ti rojọ́ fún ìyá wọn. Nígbà tí bàbá wọn sọ pé kí ló dé, kí ló ń fàjà láàrin wọn, èsì táwọn ọmọ yẹn fọ̀ ni wípé kí bàbá àwọn gba oko. It's like that in Yoruba land generally. God bless you sir, because àwọn èèyàn kan lè sọ pé kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tàwọn. Nígbà tí bàbá wa béèrè pé kí ni tí ń fàjà láàrin yín lójoojúmọ́ gan, tẹ́lẹ̀ parí ẹ̀, èsì tí ìkànnì wọn máa fọ̀ ni wípé bóyá kí bàbá àwọn ó gba oko tó là fún àwọn, torí pé ìfẹ́ àtìrẹ́pọ̀ làwọn fi ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Immediately tí bàbá àwọn la oko fún àwọn
nìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ láàrin àwọn. bàbá wọn wojú ẹ̀gbọ́n wọn, bàbá wọn mọ̀ pé pàdé ọ̀tẹ̀ ni ṣùgbọ́n kò lè gbẹnu wọn sọ̀rọ̀. ìwọ Àdìó, ọ̀rọ̀ làwọn àbúrò rẹ̀ sọ kalẹ̀ yìí, kí lórí sí i? Kò sọ nǹkan kan. so ńgbà ó dijọ́ kejì lọ́jọ́ yẹn náà ni bàbá wọn ti sọ pé ọ̀dà náà o, gbogbo yín o, ẹ má débi oko tí mo là fún yín mọ́ o, bẹ́ẹ̀ bá fẹ́ dáko kó pọ̀ sókè rajà. so now bàbá ti sọ bẹ́ẹ̀, ó wá dàárọ̀ ọjọ́ kejì, Àdìó tí mò ń sọ̀rọ̀ rẹ̀ òun bá lọ sọ́dọ̀ bàbá wọn, ó jí lọ sọ́dọ̀ bàbá wọn pé bàbá wọn, ẹ dákun, ọ̀rọ̀ táwọn sọ lánàá ṣé ibi tá a sọ sínú lẹ́fẹ́ fi sí ni? bàbá ẹni bí ojú ẹ̀ làwọn àbúrò rẹ̀ ṣe ń sọ, ó jiyàn gbà náà, bí mo fi sí náà mo fi sí mu, bó o lè ṣe wá fẹ́ kémi ó sọ̀rọ̀ mi sí? òwe tí bàbá rẹ̀ pa fún gbà náà ni pé bí bàbá rẹ̀ bá mú gbó, ìwọ náà mú gbòòrò, bí láò bá ṣe é gbé, èèyàn máa gbé làlà. bàbá dé òkèèrè a kì í wá ohun oko ó tì, ìyẹn ló mú ọkùnrin òun láti kúrò nínú ilé wọn, òun lọ́kọ́kọ́ tún jáde lọ sẹ́yìn òdì. orí tí ọba dire yóò padà sọrí náà ni at the end of the day, torí pé wọ́n dìde ọ̀tẹ̀ mọ́. so ibi tí mò ń lọ náà ni pé ìtàn yẹn fara pẹ́tọ̀ ní Adéyẹyẹ ní Ògúnwùsì, oríṣiríṣi àwọn èèyàn náà dìde ọ̀tẹ̀ mọ́, oríṣiríṣi àwọn ọba ni wọ́n dìde ọ̀tẹ̀ mọ́, torí ọ̀tẹ̀ tí wọ́n dì pẹ̀lú Ọọ̀ni àná kò dẹ̀ sí tí wọ́n dìde ọ̀tẹ̀ tí wọ́n ń pègbọ́n ọ̀tẹ̀ lé lórí ju pòsíṣàn tó Ọọ̀ni àná náà wà lọ, pòsíṣàn táwọn Ọọ̀ni máa ń wà lọ, because wọ́n rí gẹ́gẹ́ bí pòsíṣàn ọlá dẹ̀ ni. tí nǹkan bá ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n bá ti pe sọ́tàn wọn ó pọ̀ ni, wọ́n bá ti pọ̀ ni wọ́n pe sọ́tàn. so kò dẹ̀ sẹ́ni tí nǹkan rí òwú, orí adẹ́tù ń pètè àrán, orí adáràn ń pètè ọba, ṣùgbọ́n orí ló tá lásán bá ròkun, orí ládé, orí lóyè, orí lọ́ba. Ọlọ́run ọba mi ní ń tó bó bá ṣe tó kádàrá ẹ̀dá lẹ̀dá ó gbà. so ọ̀gbẹ́ni Àdìó ó padà lọ sílùú mi, ó padà sóríire ń bẹ̀, àwọn àbúrò rẹ̀ padà wá sìn náà ni. so ẹ má bínú o pé mo fìtàn gba àkókò yín o, nítorí bá jọun la fi wéhun ni o, epo ẹ̀pà lọ́jọ́ pósẹ̀ lérí, ọwọ́ alábàáhùn ju àrán ọ̀pẹ, ẹnu mọ̀dó jẹnu rà, ẹnu kẹ́kẹ́ jọ tẹja, ó jọra wọn ló jẹ́ kí n fi wéra wọn. mo sì nígbàgbọ́ pé bẹ́yìn tẹ́ jẹ́gbọ́n mi, ẹ̀yin bàbá àti màmá mi ò bá rí nǹkan kan kọ́ ń bẹ̀, tàbí tẹ́ rí nǹkan kan píìkì ń bẹ̀, mo mọ̀ pé mi ò lè ṣàìrí ní bí àwọn àbúrò kan tàbí méjì táwọn ó rí nǹkan kan tàbí méjì píìkì ń bẹ̀. God bless you. so n tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ò ní pé ó rọrùn lóòótọ́ kí wọ́n plan ẹ̀, pé bí ó bá dàrú kì í ṣe é tò, àsìngbà tá a bá darú gudugudugudugudugudugudu lára reason tèmi fi shift back nìyẹn. ká má morúkọ mi mọ́, lóòótọ́ gbogbo nǹkan táwọn èèyàn tí ń jáde látọ̀yọ́ tí wọ́n ń sọ, gbogbo ẹni mọ̀ ń compile o, wọn ò stop, everyday ni wọ́n ń jáde, ṣùgbọ́n mọ̀ ń compile ẹ̀jọ́. ó possible kó jẹ́ pàtàn bá tún dákẹ́ lèmi ò tún sọ pé kò sáàyè àti dákẹ́ mọ́. nígbà náà ẹ̀ ní lè pè mí lálásejù mọ́, tó dẹ̀ máa testify sí pé no bọ̀bọ̀ yìí dẹ̀ wá try o, ó dẹ̀ wá ní sùúrù o. bá a ṣe ń sọ pé wọn ò rán wọn, lẹ gbọ́dọ̀ máa sọ pé kò sẹ́ni tó rán èmi náà nígbà náà, because gbogbo gbólóhùn wí pé wọ́n sanwó fún Awikonko ni wọ́n everybody ti mọ̀ pé kì í ṣe iṣẹ́ owó báyìí, torí tó bá jẹ́ sí owó kò yẹ kí n stop, mo sá gbọ́dọ̀ yí sí owó tí n bá gbà. so a sọ pé wọ́n rán wọn ni, ẹnìkan kò ní lè sọ pé wọ́n rán èmi náà. so àwọn tí wọ́n ń persuade mi kí wọ́n gbìyànjú láti persuade àwọn náà. so that is my point. so mo wá reason pẹ̀lú nǹkan tẹ́ni sọ, ó ní it's a plan work so that the government can rise up and revisit the supremacy history, but it is not easy for them to claim the supremacy through the history of the dead Oyo Empire. Hence, some of the Oyo people laid emphasis on the history of the dead Oyo Empire, whereas Atiba didn't establish this Oyo Atiba as an empire. It is merely Agodoyo that later led to Oyo Atiba, and later the name Atiba was removed to be called Oyo Town. One cannot and should never compare Ife throne of thousands of years to a throne that was established in the 19th century, 1837. The throne of Ife is true
throne of Oranfe, Obatala, and Owaleriola Udidi, alias Odudua. The supremacy was not created by Awolowo, as some of you allege, and the usage of Oni as a title can be traced to some of the titles used by Odudua and later adopted by what already ordained by Osangangan Obamakin as the Onile, the owner of the land, which is abbreviated as Oni, and later stick to it by the Onelajodogun, the son of Oromia, who streamlined the royal houses to cover the lineages of the three dynasties, which are Oranfe, Obatala, and Odudua dynasties. So, nbi tá ń lọ náà ni wípé lóòótọ́ làwọn èèyàn kan lè plan ẹ̀ ẹni tó gbé mi wá gangan nìyẹn o pé ó possible lóòótọ́ kan ro mathematics wọn papọ̀ ẹ̀já dàrú tá a bá dàrú tá a bá fún ẹ̀ lẹ̀ tá a fún un ní kíní gan president máa wà forced government máa wà forced láti dá sí ẹ̀ pé governor kankan ò dá sí so wọ́n á tí débi pé gbogbo governor south west á dá sí wọ́n involve for president máa wá sọ pé kí náà fẹ́ wọ́n wá ṣe nìṣe dá báràbà sílẹ̀ pé kàkà kí wọ́n kú kójọ́ ní ló máa jó lórí ọba kí wọ́n kú mọ̀ jẹ́ kọjẹ́ nìkankan ọgbọ́n kójófò onílé òfò àlejò ni wọ́n ń dá kọ́dẹ́lé work torí wípé ọlọ́run ọba ò sí lẹ́yìn alábòsí àná Olódùmarè ò ní fi gbogbo yín sílẹ̀ n tó gbé mi wá nù o n ò wá mọ̀ o bóyá mo rí èèyàn kan àbí méjì tó ní gbólóhùn kan àbí méjì láti sọ nípa nǹkan tí mo sọ kalẹ̀ yìí +234 915 147 9599 +234 915 147 9599 tàbí +234 WhatsApp ní ẹ pè sí o tàbí +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà méjì tẹ́ láǹfààní àti pè mí sínú so káwo bóyá a máa rí èèyàn kan àbí méjì tí wọ́n ní contributions sí n tí mo ṣàlàyé àti n tí mo kà ń so mi ò jiyàn pé kò wáyé bẹ́ẹ̀ o rárá o báwo la jiyàn n tí ò ṣe ní rí àìpó tún dé. God bless you, Mr. Olusegun Odufoye. God bless you, sir. Hello. Hello, sir. Hello, sir. Hello, sir. Yeah, mo wà pẹ̀lú yín, sir. Ẹ kú iṣẹ́ gan, ẹ kú iṣẹ́ takuntakun. Yes, sir. A máa di ní ṣe lágbára Ọlọ́run. Àmín àṣẹ o. Ní sí ẹsẹ̀ gbé. Àmín o. Gbogbo ìlànà tẹ́ ń fi lélẹ̀ yìí. In fact, ọ̀rọ̀ yín dàbí end time army. Tọ́ máa pè yàn ní end time army. Because àwọn people yìí ṣe rí ẹ má jẹ́ kí n tàn yín, wọ́n lè stop láìláì. Wọ́n lè stop. And Yorùbá dẹ̀ pé gan, wọ́n ní à ń jù wọ́n ò ṣe wí lẹ́jọ́. Ìjà ìlara ò tán bọ̀ lọ́rọ̀. Ẹ sà, mo mọ so many things because I was very, very close to Nipa during my university days. I know so many things. I have as powerful as Adeyemi 3. He could not change anything. It's an indication for Wade to know that he's fighting a lost battle. Mo sọ̀rọ̀ yìí fún yín gbà kan. Kò sí rí ìran Aláàfin kankan kò come close to any Ọọ̀ni. Ẹgbẹ́ ọba Síjú Adéṣẹ́gbẹ́ bàbá Adéyẹmí wọ́n jura wọn lọ. Ẹ gbàgbé. Wọ́n jura wọn lọ sà. Sentiment apart. Tẹ́ bá wo interview Síjú Adé bí mo ṣe reverse sí last time. Nígbà táwọn Awólọ́wọ̀ ń sọ fún tó lóun ò fẹ́ jẹ́ Ọọ̀ni. Nígbà tó gbé bàbá Lípẹ̀dé lọ sí airport tí wọ́n pè pé Adésọjí Adérẹ̀mí ti kú. Bàbá Awólọ́wọ̀ sọ fún yí pé tí wàhálà bá wà lọ́jọ́ iwájú Nàìjíríà ìwọ pẹ̀lú sọ́tà ni wọ́n máa pè jókòó, and it was real during MKO Abiola issue because they were trying to hand over Abiola to Síjú Adé kó gba interim
àwọn bàbá Adéyẹmí náà ni wọ́n ti Abíọ́lá pa lísì tán dẹ̀ fi ti Abíọ́lá pa ojú wípé gbogbo orchestration wọn tán lọ sọ́dọ̀ Ọ̀ṣínbàjò yìí mo fẹ́ buttress point yín ni sir. So wọ́n believe pé tábíọ́lá bá lè di president in Nigeria it will be easy for them to push kò dẹ̀ lè ṣeé it has been gazetted. Even my father was with MK Abiola and the Onishijuade when Abiola came to Ife in 1993. Abiola openly confessed before my father that òun pé òun ṣe Síjúadé kan dáríjì òun. Pẹ̀lú bí Aláàfin ṣe ń tì wọ́n. Alaafin tí wọ́n tán fi gba state capital Alaafin yìí tún tì wọ́n. I know when Alaafin pushed the traditional council in Osun state pé kán máa rotate chairman eventually tẹ́ bá lè lọ Google history yẹn wọ́n gba kinní yẹn kúrò lọ́wọ́ bàbá Síjúadé wọ́n wá fi ṣe permanent president. Wọ́n wá rotate chairman láàrin àwọn but when they could not push anything further wọ́n lọ bẹ̀ Síjúadé padà pé kò sí nǹkan táwọn lè dá ṣe without ẹ̀. Wọ́n fún ní permanent chairman yẹn padà ẹ lè gọgbó ẹ so gbogbo orchestrations wọn yẹn kò ṣeé doubt sir ìwà wọn nìyẹn tán bá sọ yí pé àwọn èèyàn tó bá ní o lo Ọ̀yọ́ fún mi Ọ̀yọ́ is a cunning approach to anybody lè lò so it has been their aim láti ilẹ̀ pé tán bá ní wọ́n lo Ọ̀yọ́ fún yàn. bẹ́ẹ̀ ni mo mọ̀. So kò fìgbà kan wà happy pẹ̀lú traditional council rí kí ló dé tó wá lọ s'Àbújá ipe òun fẹ́ pé bóyá torí pé Síjúadé kú tẹ́ bá dẹ̀ wò nígbà tí Síjúadé ikú náà tẹ́ bá mọ ọ̀tẹ̀ wọn sà kò wá sífẹ̀ wá sympathize pẹ̀lú fẹ́ o he now went to Arẹ́gbẹ́ṣọlá pé òun wá sympathize pẹ̀lú ẹ̀ l'Óṣogbo. What is the position of Arẹ́gbẹ́ṣọlá to Ife? I don't know. He was just a governor. Ṣé rí ọ̀rọ̀ Ọba Ọwọ́adé I'm so mo pity ẹ̀ gan because ọ̀rọ̀ ẹ̀ dàbí èdì yẹn lè wà lọ́nà bíi méjì àbí mẹ́ta ó possible kó jẹ́ wọn àtàwọn tán jọ ń ju oyè ni wọ́n wò yí pé bọ̀bọ́ yìí kọ́ ló yẹ kó jẹ́ tó bá jẹ́ pé ó mọ oore tọ́lọ́run ṣe fóun sà á mọ̀ wí pé Adéyẹmí Ládìgbòlù ni ọba Ọ̀yọ́ máa ń ti ń kọ́ mi. For God to pick you out of a silent member of Ladigbolu, it should be very grateful to God Almighty. But ó wá mess kìíní ẹ̀ up. Kò sí àwọn Ladigbolu gan tó máa láìkí pé ní ìran Ọwọ́adé kankan tó débẹ̀ yẹn mú. And pẹ̀lú skimẹ̀ tó dẹ̀ ń gbé káàkiri tó bá bọ́ lọ́wọ́ ẹ̀ ọ̀dọ̀ àwọn skimẹ̀ ló ń lọ. Ṣẹ́gẹ́. Bẹ́ẹ̀ni. So Ọọ̀ni Adéyẹyè lọ sọ́yọ́ nígbà tí ó dé. Pé kókó gbogbo yín mọ́ra gbogbo yín ẹ̀kan ń ṣe yánmayànmá náà ni. Aláàfin Adéyẹmí ò wá fẹ́ títí tí bàbá yẹn fi kú tẹ́rí gbogbo mítìn tó kété tí bá ṣe ajá ló máa ń dàrú. God bless you baba. Kò sí ọ̀tẹ̀ wọn. So Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Àmín o, God bless you. Nígbà tó ń lọ Aṣúrọ̀ pé ó jókòó sẹ́gbẹ̀ẹ́ Aláké gan ó yẹ kó sì rí as a blessing. Bẹ́ẹ̀ni. Aláké ò sọba kékeré náà Aláké tó jẹ́ pé confident dé àgbọn ni tó ṣiṣẹ́ pẹ̀lú presidency for so many years ó wà pẹ̀lú Aláké inú ẹ̀ ò dùn so inú wọn ò lè dùn. God bless you. Wọ́n kàn ṣe bí Haúsá tó ń gba property wọn Ọlọ́run á máa wà pẹ̀lú yín o. Amen sir, God bless you sir. Ní ṣubú ara ní ṣubú ẹ̀mí Ọlọ́run á máa fi kún ọgbọ́n yín Ọlọ́run á máa fi kún òye yín máa lọ síwájú lágbára Ọlọ́run. Amen sir, ó dàbọ̀ sir. God bless you sir. A fẹ́ràn yín. God bless you sir. Ẹ má bínú. Ẹ foríjì mi ẹ má bínú mo fẹ́ ká gbẹlòmíì náà láàyè ni. Hello Mr. Tunde Okoli. Hello sir. Hello Mr. Tunde. Yes o bàbá tẹ́ gbọ́ mi. Mo wà pẹ̀lú yín. Ó ga ìfà ẹ̀kọ́kọ́ mú lù mí dùn nínú pẹ̀lú division tẹ́ kì í ṣe ní sọ̀kọ̀ tí táwọn ẹ̀ bá sọ bọ́sà ìjẹ́rò ṣe ẹ̀ ògbé mo máa ń sọ. Èèyàn tó bá rí ọwọ́ tó wọ́ sí Ọ̀yọ́ mú àti nǹkan tí pápẹ́ tó bá Adéyẹmí kì sí wọn mú òun nẹ́bà sọ. Ọ̀sẹ̀ ìdílé gbàgbà ìbáàgọ́ ní kọ́mẹ̀tì lórí bógàmù bẹ́ẹ̀ bí ẹ ṣe bógàmù lẹ́kọ̀ọ́ bó ṣe bá wa náà wí ìròyìn lẹ́kọ̀ọ́ náà ọ̀sìn tó bá Ọ̀yọ́ sunlẹ̀ pátápátá. No. Ọlọ́run ní jẹ́ kọ̀ọ̀kan mọ́. No.
lọ́yọ̀ ní ìjọba ọ̀gbọ́n lórí Facebook lórí báàbò ní àwọn ọ̀lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn lórí Facebook ìbáṣepé ọdún program yìí lọ mú dàpọ̀ lówó lórí ní péjì kan lórí Facebook kan tó ṣe pé tó ṣe pé tó nípò ìfẹ́ ọmọ àkókò ọkà àkókò lè wọn ṣe pé fún wa lọ́dà à ń ṣe pé wọn ọ̀dẹ̀ ṣe pé fún wa tó ìfẹ́ ọ̀rọ̀ bí kò tó kò bí ẹgbẹ́ Yorùbá ní ó jẹ́ lọ́ba kan ọba ara wọn ọba wa tó ṣe kiri nínú tá a jọ pàdé lọ́dọ̀ ọdún gbogbo ọmọ ó bá gbọ́ àfúnmi nígbà tó fẹ́ kọ̀ǹtẹ́sì mo lọ kọ̀ǹtẹ́sì ẹlẹ́dọ̀ wọ́n ní ẹlẹ́dọ̀ ní mọ́mi lọ́wọ́ tó ọ̀rọ̀ kan wá sọ̀rọ̀ ó bá ní bàbá bá tó ó lọ sí ìbùdó ṣẹ́fẹ̀ fún gbogbo ọdún bàbá ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹgbà tó àfúnmi àbá ìlú ìṣẹ́ ẹwà ẹ̀sẹ̀ tí máa wá gbèrò ìpín ẹgbà tó àfúnṣẹ́ lórí ìpínlẹ̀ fẹ́jẹ́ kù náà kò ní jẹ náà èpè táwọn ọmọ yẹn iṣẹ́ ìbòdìjọba ìbòdì ẹ má kàn dá wọn lóògbé àwọn olè ló ti tètè bá ti wọn jẹ láti bẹ̀rẹ̀ èmi ò dẹ̀ ẹ̀mí ìmáwólẹ̀ rí àwọn olè bá wọn ló ti tètè dábàá ayé ọ̀rọ̀ jẹ pátápátá lórí ìdájọ́ ọ̀rọ̀ àgbẹ̀bí àjẹ́ táwọn èèyàn ń bọ̀ lókùnkù pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ yìí náà mo sọ lórí program yìí pé bóyá àtàkì àwọn tó ń jọ ju ilé ẹ̀ ló ṣe ọwọ́ ẹ̀ ní sẹ́yìn tó adé ìkó ṣàtàkì ìwà inú ẹ̀ ló ń mú. Àwọn kan gbé mu media agent media person ìlú máa gbọ́dọ̀ àgbẹ̀ media person. Lẹ́yìn ọ̀kan bá jí gómìnà bá tilẹ̀ èkì kí wọ́n bá tilẹ̀ ní ìdílé àwọn gbogbo wa kàn sọ ní àṣẹ media person. Yẹ́n bí kan tí gómìnà bá kọ́ ló máa lọ sọ. Lágbára Ọlọ́run. Ìgbà tó gbọ́dọ̀ ṣe ń gbọ́ àkàṣe ìyọ̀wò náà. Mi ìsàlẹ̀ máa gbẹnu gómìnà sọ̀rọ̀. Àwọn ojú òbó bí ọ̀rọ̀ media aid àti media assistant ṣe wọ̀ yóò lọ blé mu bọ̀bọ̀ tó máa ń kọ ẹ̀kọ́ púpọ̀ wọn. Ìwọ́n tí lókàlẹ̀ sọ wà á dé sọ fún lọ́kọ́ náà. N ta bá fọn sí fèrè ní fèrè ọ̀fọ̀n ta. Ẹ̀yìn ó bí ìjọba ti rí bó ṣe fa ìyàn tó ń wú jáde bí búrẹ́dì àbíjọ́ ọ̀dì. Bàbá sorry sir bàbá. God bless you. Ìwọ́n mú sọ ní kókó pé ìjọba ìgbéraga ẹni mo fẹ́ sọ pé á fún mọ̀ kókó pé ìtinú bàbá yẹn ló ṣe. Ìkan tẹ̀sí kan ti ní lọ́rọ̀ yẹn ni pé ó yẹ kó yọ ti jáde before ìlú àwọn Aláàfin gọ́dẹ̀ ní làákàyè ní ládùúgbò ó yẹ káwọn ẹni jáde fún apologize nǹkan tó fi ṣe àwọn ọmọ bàbá àti ìyá wọn. Gbogbo àwọn tí ọ̀yọ́ kó lẹ́rú tó ń tààrà dànù kò dọ́dọ̀ wa lákòókò wọn bí ọ̀nà ẹ̀dá tó máa ń kó fẹ́ wá fún wa ṣe é lè. Bẹ́ẹ̀ àwọn ẹ̀gbá àwọn pàtíkúládé àwọn gbóná àwọn tẹ̀ ta ẹni tí wọ́n jẹ́ coming out to apologize publicly ilẹ̀ owó tẹ̀lé ọ̀dọ́dẹ̀ ọ̀yọ́ wà apologize ilẹ̀ ńlágídí ilẹ̀ tẹ̀ tó fẹ́ sọ kókó ẹ̀fún pariwo lé orí bandits tẹ̀sí nípáyà. God bless you. Bóyá Ọlọ́run ló àwọn alálẹ̀ ló ń pọ́ńsì ọ̀yọ́ ló kọ́ sẹ́ẹ̀dì Aláàfin Adéyẹmí wá kókó lè foundation punishment wọn àti ìkàwọn yẹn náà Aláàfin ọwọ́ adé ìgbòdò ní ọ̀hún ló máa ní kọ́fì wọn. God bless you. God bless you sir. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ jẹ́ kí n fi àwọn gbọ́dọ̀ wa ní ilẹ̀. Oh yeah sir. God bless you sir. Oh. Àwọn èèyàn fẹ́ pè é. Hello sir. Hello. Ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ o. Yes sir. Yes sir. Ẹ kújọ́ mẹ́ta. Àwọn mi sir. Well, abẹ́dá sí mi o. Ó ní orin kan tí a máa ń kọ nígbà táwa ní undergraduate. Nígbà yẹn, tá a bá ṣe student union election, a máa ní ẹ ṣọ́ra fún wọn o. Àwọn tó fi gbogbo ṣò lórí ẹ ṣọ́ra fún wọn. Àwọn tó fi gbogbo ṣò lórí gbogbo alámọ̀túnmọ̀ múgùn ní èdè Yorùbá but èdè àyálò ní nínú Haúsá tó bí èèyàn tó burú wicked person wọ́n pè ní ìgbè. Àwọn kan máa rò pé èèyàn tó gọ̀ ni wọ́n ń pè bẹ́ẹ̀ ni. Rárá o èèyàn tó burú ni o èdè àyálò ní. So now káàkiri wa gbà wípé Ọlọ́yọ̀ àti Ọ̀ọ̀ni the same level wọ́n jọ wà. Bàbá Adéyẹmí wọ́n pẹ́pẹ́pẹ́ wọn lọ. Ọlọ́yọ̀ wádé ó wà bẹ́ẹ̀
wọ́n lọ sí ààfin Emir Ìlọrin. Orí bàbá ńlá wọn tí wọ́n sin sí inú pálásì Emir Ìlọrin ó wà ń bẹ̀. Ìlú Gbẹ̀du tí wọ́n gbà lọ́wọ́ wọn nígbà yẹn, ibi tó sin orí bàbá yẹn sí ni wọ́n ti ń lù. Ọ̀wọ́ adé ò débẹ̀ láti béèrè pé orí bàbá ńlá ni ẹ bá mi gbé, mo fẹ́ lọ tún sí. So tó bá jẹ́ pé èèyàn tó ní charisma, tó ní agbára, tó lẹ́nu, tó ní ọ̀rọ̀ mo fẹ́ lò fún náà. Èèyàn tó ní charisma bíi bàbá wọ̀ ni á dìmáàdì fún gbà orí bàbá ńlá mi ẹ bá mi gbé. So kí ni a fẹ́ learn from this action tí ọ̀wọ́ adé ṣe tí ò bèrè orí bàbá ńlá bàbá ẹ̀? That means pé is he telling us pé òun ò mọ orí tí wọ́n ṣe síbẹ̀ rí nìyẹn ni àbí báwo? Èmi wọn ò lè sin orí bàbá ńlá mi síbì kan láàrin àwọn ọ̀tá mi kí n lọ síbẹ̀ kí n má dìmáàdì fún. So olórí tó tó olórí á ṣe nǹkan tó yẹ kí àwọn tó tẹ̀lé kọ́ máa ní pé káre, ṣùgbọ́n ìwọ tó fẹ́ ní kó jẹ́ olórí fún gbogbo wa ló ń lọ forí balẹ̀ fún èèyàn kan lóde dìmáàdì nǹkan tó jẹ́ ti bàbá ńlá tiẹ̀. So ọ̀rọ̀ yìí ọ̀nà méjì ìsídà kó jẹ́ pé òun ṣe nílé jẹ́ ẹni tán sí síbẹ̀, orí ẹni tán sí síbẹ̀, ò láyà láti béèrè. Ẹni tí ò dẹ̀ láyà fi ṣe olórí. Ó yẹ kó jó lórí. So contribution tẹ̀lé nìyẹn. God bless you, sir. Mi ni wáyé ti sir. All right, sir. Yes, sir. Amen. Yes.